gbogbo òbí ni màá ṣàdúrà pé Ọlọ́run má ṣe wá lọ́tá àwọn ọmọ wa, má sì ṣe àwọn ọmọ wa lọ́tá wa. Àdúrà yìí àdúrà ńlá ni o fún ẹni tó bá ní làákàyè. Nígbà tí mo rí ohun tó ṣẹlẹ̀ níbi ìsìnkú Bùkọ́lá Akínàmú, omijé ojú mi. Nígbà tí mo rí ọmọ Bùkọ́lá Akínàmú, ìyẹn ọmọ rẹ̀ ọkùnrin yìí, nígbà tí mo rí tó ń dìná bàbá rẹ̀ yìí pé rárá ó tún ní rárá, orúkọ òun kì í ṣe kinní kan, orúkọ òun kì í ṣe kinní kan lórúkọ òun, bàbá òun ẹ̀tọ́ ṣe kinní kan, kì í ṣe gbá kì í ṣàwo. Omijé bọ́ lójú èmi náà o, àánú ṣe mí pé kí ló lè mú kí irú ọmọ yìí kó máa dìná bàbá rẹ̀ pé ara sẹ́ òun kọ́ ló bóun. Fáfà ní àwàtà àti ìrìkì ní ọ̀hún wọ̀ ẹ̀yà àjọ wo ní ẹ̀gbẹ́ káàtì ẹ̀mú àwọn nǹkan tó tiẹ̀ tún ṣẹlẹ̀ yàtọ̀ sí nǹkan tó mọ yìí sọ, yàtọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin bàbá ìyá àti ọmọ rẹ̀ yìí. Ẹ̀yà àjọ fojú lóúnjẹ káàjọ wo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀, ẹ̀yà wò ó. I will love you. I am not. I will love you. I am not. I will love you. I will love you. I will love you. I will love you. Hello. It's okay. But ultimately, hello, silence now. Silence is on phone now. Why are you speaking into our mouth? Let us speak to our dad. It's not necessary. It's not I'm sorry. I'm going to this program today. Hello. See. Hello. I need to have resolved that. We have resolved that. If that is what it was, let us talk to. Please, people, can you move back? Please, move back. I want absolute silence, please. Absolute silence, because she wants to talk to her father, and her father wants to pay last respect to her beloved, so his beloved wife. So the children want to speak to their daddy because their father is not in town. So the father wants to pay last respect to their mother. Okay. So please, absolute silence, please. Move it. One speaker already. Joju, collect the phone. Joju, collect the phone. Give Joju the phone. He's not collecting. Olóhùn ò gba fóònù. Wọ́n ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹni sùn. Silence, please. Hello, please, silence, please. Silence, please. George, hold the phone and talk to your father. Frontliners. I don't think please let him express himself. Please.
This can be resolved after this. Cut that call. This could let them call back. mo mọ̀ pé gbogbo wa la ti rí fídíò yìí dáadáa mo mọ̀ pé ó ní làákàyè sí ní ẹ̀yìn èèyàn wa tá à ń bá sọ̀rọ̀ yìí àmọ́ o ẹ jẹ́ kọ́kọ́ bá wa tá a jẹ́ baálé kí n kọ́kọ́ bá wa ní gbólóhùn kan ǹjẹ́ gbogbo wa la máa ń rántí ọjọ́ alẹ́ ṣá ṣé gbogbo wa la sì máa ń rántí ọjọ́ àti sùn àbí ṣé gbogbo wa láti máa ronú pé tí bá máa yá egun apá mi yìí kò máa nílẹ̀ tí ṣe agbára mọ́ ǹjẹ́ gbogbo àwọn tá a jẹ́ baálé la máa ronú bẹ́ẹ̀ ṣá àti pé pàápàá ìjà àti ẹ̀ ṣe ohun tó yẹ ká ṣe gẹ́gẹ́ bí ẹ̀tọ́ lórí àwọn ọmọ wa táwọn ìyàwó wa bí fún wa lórí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà máa ń rọtí kinní yẹn o nígbà tí bí gbólóhùn àtọ̀kọ́ bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ìyàwó yín ẹ wà mú gbólóhùn aṣọ yìí ẹ lè sọ dìjà ìjà wọn wà ní parí gbéjà wọn bá wá parí ẹ wà máa mú yàtẹ̀ fi ń jẹ ìyàwó yín o ẹ tún á transfer lórí àwọn ọmọ ǹjẹ́ ẹ mọ̀ wípé gbogbo àwọn ọmọ tí Elédùmarè ọba mi fún wa lónìí gbogbo wọn ni wọ́n ní làákàyè bẹ́ẹ̀ bá rí tọ́mọ mi tó jẹ́ ọmọ ọdún kan ń ṣe ẹ máa wò pé ìyẹn ìwọ eléyìí náà bèlè tà sí ọmọ ọdún márùn-ún ọmọ ọdún mẹ́wàá àwọn tí Elédùmarè ọba mi fún wa ní ìsìn àwọn tó ṣe pé ọgbọ́n tí wọ́n bẹ lórí wọn ó jọjú orí wọn lọ ni àwọn ọmọ yìí sì mọ tó ń ṣẹlẹ̀ kẹ́ má rò pé bóyá gbogbo tó ń ṣẹlẹ̀ ní òye wọn o ìwọ baálé tó jẹ́ pé ojoojúmọ́ èpè ló fi ń báyàwó rẹ lò àwọn ọmọ yìí máa mọ tó ń ṣẹlẹ̀ ká má wàá ṣẹ̀ṣẹ̀ wàá sọ ẹni tó gbọ́ mọ́lẹ̀ láti pín ní sí tí ò bójú wáyìí mọ́ tó ṣe wípé ìyá ọmọ yìí ló mọ bọ́mọ yìí ṣe ń jẹ bọ́mọ yìí ṣe bó ṣe ń tù bó ṣe ń jí bó ṣe ń lọ léèwé bó ṣe ń ra aṣọ bó ṣe ń ra bàtà bó ṣe ń ra oríṣiríṣi nǹkan nígbà tí nǹkan bá wá dé bóyá nǹkan dáadáa ló ṣẹlẹ̀ ní o tí ẹ wá rò pé ọmọ yìí kan wà ń bì kan bí rere tó ṣẹlẹ̀ yìí nígbà bàbá ọmọ yìí dé ẹ wo bọ́mọ yìí ẹ wo bó ṣe tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀ ẹ wo bó ṣe bá bàbá rẹ̀ jà ó ní láyé sẹ́ẹ̀ ṣe wá yẹ kó rí bẹ́ẹ̀ lọ́gbọ́n tí Elédùmarè ọba mi ní kó gba àti ibi àtọ̀ rẹ̀ jáde ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹja máa kí àwọn ọkọ yìí bí nǹkan bá tẹ̀ ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ìyàwó yín ẹ bá máa fìyà rẹ̀ jọmọ o ẹ sì máa ń jẹ́ káwọn ọmọ yín dá yín mọ̀ eléyìí náà máa sábà wáyé láàrin ọ̀pọ̀ àwọn ọkùnrin kan tó ṣe wípé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ kí wọ́n lọ ní fẹ́ẹ̀rẹ̀ kí wọ́n dé gba alẹ́ bá ti lẹ́lẹ́ pátápátá ni ọmọ mi ò tí ì rí jí bàbá rẹ̀ á ti jáde nígbà tí bàbá tún fi wọlé ọmọ ti sùn ẹ dákun bàbá bá lọ bẹ́ẹ̀ tàbí ẹni tó ṣe wípé òun ní Kaduna ọ̀la kàfàǹyà ńlọ òun ṣe ń tiẹ̀ ẹ dákun gbó làwọn ọmọ wọn ṣe mọ̀ wá ní bàbá ká má ṣe wàá sọ ẹni tó gbọ́mọ rẹ̀ lẹ̀ àti kékeré tí ò wá bójú wẹ̀yìn mọ́ ẹ̀yin ìyàwó wa ọ̀rọ̀ náà kàn yín ó kàn yín dáadáa tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ṣe wípé tí ìjà bá ti wáyé láàrin àwọn àtọkọ wọn kì í fẹ́ kọ́ ọmọ wọn dọ̀dọ̀ bàbá wọn mọ́ eléyìí ò bójú mu ẹ má sọ àwọn ọmọ yín ẹ má sọ wọn dọ̀tà bàbá wọn ẹ má jẹ́ kí àwọn ọmọ yín ẹ má jẹ́ kí ìkórìíra tẹ́ ẹ kórìíra ọkọ yín ẹ má jẹ́ kí ìkórìíra yìí ẹ má jẹ́ kó rán àwọn ọmọ yín sí bàbá wọn ẹ sì má máa kọ́ àwọn ọmọ yín sí bàbá wọn torí pé àwọn ọmọ yìí mo tẹ́ bá ṣe lójú wọn ni wọ́n máa ṣe o ká sì máa rántí ọjọ́ àti sùn ká sì máa rántí ọjọ́ alẹ́ wa torí pé àwọn ọmọ táwọn wò yìí àwòrán wa ni wọ́n jẹ́ àwa sì ní jíkì wọn bí àwọn àgbàlagbà ṣe máa ń sọ ohun tá a bá ń ṣe ni wọ́n wò tá a bá ń ṣìwà àbàjẹ́ lójú wọn àwọn ọmọ yìí ń wò ó
bàbá ṣe dáadáa lójú wọn àwọn ọmọ yìí ń wò ó ohun tá a bá ń ṣe lójú wọn tàbí táwọn sọ lójú wọn òun làwọn náà òun ni wọ́n máa practice ẹ̀dá máa ṣọ́ọ̀ṣe o Elédùmarè ọba mi kò ní ṣàwọn ọmọ wa lọ́tà wa o àwọn ọmọ wa náà Olódùmarè ọba mi ò ní ṣe wá lọ́tà àwọn ọmọ wa Bùkọ́lá kí náà mú Elédùmarè ọba mi yóò bá mi forí jì ọ́ o gbogbo tó fi lẹ̀ sí bàjẹ́ o ìwájú tó dúdú kọ́ á dà èyí tó fi lẹ̀ náà wà ní bàjẹ́ àwọn ọmọ yìí láṣẹ bá mi Èdùmàrè nǹkan ò ní ṣe wọ́n o gbogbo mọ̀lẹ́bí àkúrọ̀jú o kò ní kú lẹ́yìn mọ́ nínú ẹbí wa kò sì ní kú lẹ́yìn mọ́ irú aburú bẹ́ẹ̀ rẹ̀ tọ́ sí gbogbo àwọn tá a jó lólùfẹ́ rẹ̀ náà lápapọ̀ ẹ ṣeun bá tó ṣe ń lọ sí àbàtẹ́kẹ́ ẹ mọ̀ ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa o ẹ ṣeun o.